Matthew orí 19. Ó sì ṣe nígbà tí Jésù parí ọ̀rọ̀ wọ̀nyí tán, ó kúrò ní Gálílì, ó sì lọ sí ẹkùn Jùdíà ní òkè odò Jọ́dánì. Ọ̀pọ̀ ìjọ ènìyàn sì tọ̀ ọ́ lẹ́yìn, ó sì mú wọn lára dá níbẹ̀. Àwọn Farisí sì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n dán an wò, wọ́n sì wí fún un pé, ó ha tọ́ fún ọkùnrin kí ó kọ aya rẹ̀ sílẹ̀ nítorí ọ̀ràn gbogbo. Ó dáhùn, ó sì wí fún wọn pé, ẹ̀yin kò ti kà á pé ẹni tí ó dá wọn nígbà àtètèkọ́ṣe, ó dá wọn ti akọ ti abo. Ó sì wí pé, nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò fà mọ́ aya rẹ̀, àwọn méjèèjì a sì di ara kan. Nítorí náà wọn kì í ṣe méjì mọ́ bí kò ṣe ara kan. Nítorí náà ohun tí Ọlọ́run bá so ṣọ̀kan, kí ènìyàn kí ó má ṣe yà wọ́n. Wọ́n wí fún un pé, èéṣe tí Mósè fi àṣẹ fún wa wípé kí a fi ìwé ìkọ̀sílẹ̀ fún un, kí a sì kọ ọ́ sílẹ̀? Ó wí fún wọn pé, nítorí líle àyà yín ni Mósè ṣe jẹ́ fún yín láti máa kọ aya yín sílẹ̀, ṣùgbọ́n láti ìgbà àtètèkọ́ṣe wá kò rí bẹ́ẹ̀. Mo sì wí fún yín, ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀, bí kò ṣe pé nítorí àgbèrè, tí ó sì gbé òmíràn ní ìyàwó, ó ṣe panṣágà. Ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí a kọ̀ sílẹ̀ ní ìyàwó, ó ṣe panṣágà. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé, bí ọ̀ràn ọkùnrin bá rí báyìí sí aya rẹ̀, kò ṣàǹfààní láti gbé ìyàwó. Ṣùgbọ́n ó wí fún wọn pé, gbogbo ènìyàn kò lè gba ọ̀rọ̀ yìí, bí kò ṣe àwọn ẹni tí a fi bùn. Àwọn ìwẹ̀fà mìíràn ń bẹ tí a bí bẹ́ẹ̀ látinú ìyá wọn wá. Àwọn ìwẹ̀fà mìíràn ń bẹ tí àwọn aráyé sọ di ìwẹ̀fà. Àwọn ìwẹ̀fà sì wà, àwọn tí ó sọ ara wọn di ìwẹ̀fà nítorí ìjọba ọ̀run. Ẹni tí ó bá lè gbà á, kí ó gbà á. Nígbà náà ni a gbé àwọn ọmọ ọwọ́ wá sọ́dọ̀ rẹ̀ kí ó lè fi ọwọ́ lé wọn, kí ó sì gbàdúrà. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bá wọn wí. Ṣùgbọ́n Jésù ní, jọ̀wọ́ àwọn ọmọ kékeré, ẹ má sì ṣe dá wọn lẹ́kun àti wá sọ́dọ̀ mi, nítorí tí irú wọn ni ìjọba ọ̀run. Ó sì fi ọwọ́ lé wọn, ó sì lọ kúrò níbẹ̀. Sì kíyèsí, ẹnìkan tọ̀ wá, ó sì wí fún un pé, olùkọ́ni rere, ohun rere kí ni èmi yóò ṣe kí èmi kí ó lè ní ìyè àìnípẹ̀kun? Ó sì wí fún un pé, èéṣe tí ìwọ fi pè mí ní ẹni rere? Ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan, èyí ni Ọlọ́run. Ṣùgbọ́n bí ìwọ bá ń fẹ́ wọ ibi ìyè, pa òfin mọ́. Ó bi léèrè pé, èwo? Jésù wí pé, ìwọ kò gbọdọ̀ pa ènìyàn, ìwọ kò gbọdọ̀ ṣe panṣágà, ìwọ kò gbọdọ̀ jalè, ìwọ kò gbọdọ̀ jẹ́rìí èké, bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ, àti kí ìwọ fẹ́ aládùúgbò rẹ bí ara rẹ. Ọmọdékùnrin náà wí fún un pé, gbogbo nǹkan wọ̀nyí ni mo ti pamọ́ láti ìgbà èwe mi wá, kí ni ó kù mí kù? Jésù wí fún un pé, bí ìwọ bá ń fẹ́ pé, lọ ta ohun tí o ní, kí o sì fi tọrẹ fún àwọn tálákà, ìwọ yóò sì ní ìṣúra ní ọ̀run. Sì wá kí o máa tọ̀ mí lẹ́yìn. Ṣùgbọ́n nígbà tí ọmọdékùnrin náà gbọ́ ọ̀rọ̀ náà, ó jáde lọ pẹ̀lú ìbànújẹ́, nítorí tí ó ní ọrọ̀ púpọ̀. Nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, lóòótọ́ ni mo wí fún yín pé, ó ṣòro gidigidi fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run. Mo sì wí fún yín ẹ̀wẹ̀, ó rọrùn fún ìbákasíẹ́ láti wọ ojú abẹ́rẹ́ ju fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́, ẹnu yà wọ́n gidigidi. Wọ́n wí pé, ǹjẹ́ ta ni ó ha lè là? Ṣùgbọ́n Jésù wò wọ́n, ó sì wí fún wọn pé, ènìyàn ni èyí ṣòro fún, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Nígbà náà ni Pétérù dáhùn, ó sì wí fún un pé, wò ó, àwa ti fi gbogbo rẹ̀ sílẹ̀, àwa sì ń tọ̀ ọ́ lẹ́yìn. Ǹjẹ́ kí ni àwa yóò ha ní? Jésù sì wí fún wọn pé, lóòótọ́ ni mo wí fún yín pé ẹ̀yin tí ẹ ń tọ̀ mí lẹ́yìn ní ìgbà àtúnbí
nígbà tí ọmọ ènìyàn yóò jókòó lórí ìtẹ́ ògo rẹ̀, ẹ̀yin yóò sì jókòó pẹ̀lú lórí ìtẹ́ 12. Ẹ̀yin yóò máa ṣe ìdájọ́ àwọn ẹ̀yà Ísírẹ́lì 12, àti gbogbo ẹni tí ó fi ilé sílẹ̀, tàbí arákùnrin, tàbí arábìnrin, tàbí bàbá, tàbí ìyá, tàbí aya, tàbí ọmọ, tàbí ilẹ̀, nítorí orúkọ mi, wọn yóò rí ọrọ̀ ọ̀run gbà, wọn yóò sì jogún ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó ṣíwájú ni yóò kẹ́yìn, àwọn tí ó kẹ́yìn ni yóò sì ṣíwájú.